lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo tẹ́lá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Orísun àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa ojú tẹ̀ fún wò àti títẹ̀ fún wò kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ sí. Salamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Mo rí fọ́nrán kan tí wọ́n ní bàbá kan lágbéni, bàbá kan bẹ lágbéni tí ń sọ kàtìkàtì ń pa Solatul Fati. Mo rò pé tí èèyàn bá dàgbà ó yẹ kí làákàyè èèyàn kó máa mú bérebére. Ó yẹ kí làákàyè èèyàn kó máa ṣe kíni o, kó máa mú bérebére. Nígbà tí wọ́n pè yẹn bàbá lágbéni tó wá rí Solatul Fati nítorí ẹ̀gàn bó bá kórìíra nǹkan tó bá kórìíra nǹkan ìwọ mọ̀ ṣe náà fáwọn tó ń ṣe kalẹ̀ nígbà tágbàlagbà tó yẹ ká máa bá nígbà tó wọ́n yé ṣe Solatul Fati náà wọ́n ṣe ń jarán wàláì ọlọ́run ọba dẹ̀ sọnú alukur'ani pé kulil ibadi yaqulu lati hiya ahsanu ẹ sọ fáwọn ẹrúsìn mi kí wọ́n máa sọ tó dáa jáde lẹ́nu wa kulil ibadi yaqulu lati hiya ahsanu sọ fáwọn ẹrú mi kí wọ́n máa sọ gbólóhùn tó bá dáa jáde lẹ́nu ẹ̀rí nǹkan báwọn kágbàlagbà máa wá sọ kátìkàtì pé ńgbà wọn ka Solatul Fati wọn jàǹjàǹjàǹjà ẹ dákun kí lọ làákàyè wo lẹ rí lọ́dọ̀ bàbá nǹkan pàápàá ẹni tí àwọn tí ń gbọ́ wà sí bàbá nǹkan èmi ò tiẹ̀ mọ nǹkan tí ẹ dákun èwo làdàgbà yọwọ́ kọ́wọ́ gan ẹ ń bá ìsìláàmù jẹ́ ìṣesí yín ń bá ìsìláàmù jẹ́ ọ̀rọ̀ ẹnu yín ń bá ìsìláàmù jẹ́ ìmúra yín gan ń bá ìsìláàmù jẹ́ ìgbésí ayé yẹn gan ó ń bá ìsìláàmù jẹ́ Ànábì Muhammad gan ti sọ wípé ní ọ̀nà 73 ni àwọn mùsùlùmí ò pín sí inú 73 yẹn ẹyọ kan náà ni ó jẹ tí ó jẹ tọwọ́ gbà lọ́dọ̀ Ọlọ́run níbẹ̀ ẹni tó bá wá nílà káyọ̀ ti mọ̀ fún kálukọ́ gba ọ̀nà tó bá wù láti fi ṣe kíni o láti fi ṣe tọ́lọ́hun ẹni tó rí rẹ̀ bá pé yọ mọ̀ pé ó ń kálukọ́ gba ọ̀nà tó bá wù láti fi ṣe tọ́lọ́hun ẹ̀rí nǹkan báwọn pẹ̀lú gbólóhùn yẹn gan ó ti tó láfẹ́ ẹni tó nílà káyè àgbàlagbà tó bá nílà káyè kó fi lè mọ̀ so gbogbo àwọn tó bá ń Solatul Fati ẹ fẹ́ lé wọn kúrò ní ìsìlámù ní ìsìn tẹ́ẹ̀sì lè rí wọn lé Solatul Fati ò lè kúrò lẹ́nu wọn láíláí wọ́n mọ̀ ṣe náà ni ṣé tí wọ́n á ń ṣe ohun tó ti wá di tí ọ̀dà Allahumma ni wọ́n pè wọ́n pè dákọ̀ èṣù wọ́n dá Allahumma salli ala sayyidina Muhammad li Fatihi torí pé wọ́n wá pa nẹ́bì ní Fati yẹn tó ti wá di nǹkan tí ọ̀dà ọlọ́run tó là nẹ́bì gan pè ló kọ ara rẹ̀ ọlọ́run pè ànẹ́bì Muhammad ní Ra'ufur Rahim ẹni ọlọ́run nìkan ní Fati nǹkan kan ìgbà tẹ́ bá ti fẹ́ ṣàbòsí àwọn ìjọ kan tẹ́ bá ti fẹ́ ṣàbòsí àwọn kan Kùránì ẹ lọ ka Suratu Hujurat ó ti sọ ń pa pé mọ̀mọ́ ṣàbòsí ara yín àyò ibò ayé àkúlà láhàmà àhíhì mẹ́ta fákàrí tòmùhù ṣe é gbèrò kẹ́ ẹ máa ṣe kí ni o kẹ́ ẹ máa jẹran ọmọ ìyá yín sọ́dà bẹ́ẹ̀ èwo ni ẹ dákun bò lè ó ṣe dàgbà tó lóun ti ka Kùránì ka gbogbo nǹkan látọdún yìí tí ó wà nílà káyè látọdún yìí pé ibi tí nǹkan ń lọ rèé kọjá nǹkan tí ó ṣàǹfààní fún un èèyàn máa ń ṣe kíni èèyàn máa ń lo làákàyè nínú ìgbésí ayé ni gbogbo làgbàlagbà ó ṣe wà Solatul Fati tí wọ́n ń ké Solatul Fati yẹn sọ pé Allahumma salli Allahumma títí ẹ̀ ń bẹ́ẹ̀ ó ti tó lọ́tọ̀ fún yàn kọ́ mọ̀ wípé nǹkan tí wọ́n ń sọ yìí tó wí lélẹ̀ Ànábì Muhammad sọ pé Islam ó pin bàbá lágbé ni àbí kí ní ń pe bàbá wọn ọ̀rọ̀ ń gan ọ̀tà lẹ́nu wọn wọ́n wá ń wí kàtìkàtì kágbàlagbà ọmọ ńlá gbé ni ta ni ń jẹ́ bẹ́ẹ̀ súnà wo ní ń bẹ lára yín súnà tí ń bẹ lára yín tẹ́ ọ̀rọ̀ Kùránì òye yín Ànábì ní Islam ó pin sí 73 ẹyọ kan bẹ́ẹ̀ àwọn ìjọ tí kan ní Ọlọ́run ó gba iṣẹ́ wọn bẹ́ẹ̀ so pẹ̀lú làákàyè yẹ kéèyàn ó ti mọ̀ pé òun kálukú ó gba ọ̀nà tó wù ú láti fi wọlé Ọlọ́run téèyàn bá wá wọlé tó bá wá wò pé ọ̀nà táwọn eléyìí ní òsè ọ̀nà táwọn ṣé wọ́n lọ́sẹ̀ ìdájọ́ wọn jọ gbé ní alkiyama akramakum indallahi atqakum àwọn tó lápọnlé nù yín ńlá àwọn tí ń páyọ̀ Ọlọ́run ìpáyọ̀ Ọlọ́run ló ṣe pàtàkì kì í ṣe láwà ní tẹ́ ewé ẹ wá ń sọ kátìkàtì lẹ́nu àgbàlagbà fa wọ́n máa ń sọ pé ẹ mọ kéwú àwọn ọmọ yín mọ kéwú àwọn kìnnì kan mọ kéwú ṣé gbogbo ń tẹ̀ ń sọ yìí tó pọ́n ìsìláàmù lé kọ̀pọ́n lé náà
ẹni ojú ọ̀nà tí yín tẹ bá mọ̀ pé ojú ọ̀nà tẹ gbà dọ́dọ̀ ọlọ́run ọba nìyẹn ẹ gba ojú ọ̀nà tí yín ẹ fà wọn yòókù lẹ̀. Ànábì sọ pé Islam open seven Ànábì mọ nǹkan tí ń sọ walau sha Allahu laja'ala an-nasa ummatan wahida ìbẹ́nu Kùránì ìfẹ́ ẹnu lẹ̀ ń tẹ̀lé ìfẹ́ ẹnu ẹ̀ mọ̀ pé súnà wo lójú Kùránì lọ. àwọn kan tí wọ́n ń sọ̀látò lè fàtì yẹn ṣé wọn ò bẹ́tà ẹni tó ń sọ̀látò lè fàtì tó yẹ pé Allahumma ní wí ṣé wọn ò bẹ́tà ju àwọn ọmọ mùsùlùmí tẹ́ ti yà sínú ẹ̀sìn míì lọ. àìmọye wọn ń bẹ ń sẹ̀lẹ̀ àìmọye wọn ń bẹ ní kílókè kérúbù àìmọye wọn ń bẹ ní àwọn churches ẹ bá dé gbogbo ilé ìjọsìn kọ̀ọ̀kan nísìn ẹ bá wọn kọ́ ọmọ mùsùlùmí lórí ìjọsìn bẹ̀. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam gbogbo ẹni tí bá wá ń ṣe kinní kan àbí kejì láti fi ṣe kí ni o láti fi pọ́n ìsìláàmù lé ẹ̀yàn wà dìde ẹ máa sọ pé lábẹ́ súnà rọ̀ wò lẹ gbójúlé súnà tẹ̀tẹ̀ Al-Qur'an tẹ̀tẹ̀ láti sànàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ìsìláàmù yìí ò pé torí ẹ̀gàn ẹnu ẹ̀gàn la yaskharu qawmun min qawmin haza an yakuna khayran minhu wọ́n ní kẹ́ ẹ má jẹ́ kíjọ Al-Qur'an lọ sọ Suratu Hujurat má jẹ́ kíjọ kan kọ́ máa yẹ̀yẹ́ àwọn ìjọ kan an yakuna khayran minhu kọ́ má jẹ́ pé àwọn ìjọ tẹ̀ ń yẹ̀yẹ́ nǹkan àwọn olóore jù lọ Kùránì ló sọ bẹ́ẹ̀ bí mà ṣe pọ̀ lára yín tó tẹ tó àwọn ọmọ lọlé tẹ tó àwọn ọmọ tó tí wọ́n nímọ̀ Ọlọ́run ìmọ̀ yẹn ò wá ṣiṣẹ́ fún yín ètè mi ń sọ fún yẹn lọ wọnú Kùránì o ẹ lọ wọnú Kùránì Suratu Hujurat tí ń bẹ ń bẹ la yaskharu qawmun min qawmin asa an yakuna khayran minhu Kùránì ló wí bẹ́ẹ̀ pé ẹ má jẹ́ àwọn ìjọ kan máa bú àwọn ìjọ kan ẹ má yẹ̀yẹ́ àwọn ìjọ kan kọ́ mọ̀ jẹ́ pé àwọn tẹ̀yìn ẹ̀yẹ́ gan àwọn lẹ́ni ire ẹ ti rí inú sọ̀látò lè fàtí pé Allahumma nígbà tí a wá tẹ́ pé sọ́lẹ̀ aláṣẹ yìí ná Muhammadu lè fàtí ì àná Muhammad tó sí fàtí ì kò tí ì burú jù báwọn kan bá sọ bẹ́ẹ̀ pé àná Muhammad alifatihi lima uguliqa lóòótọ́ ni ànábì ló dé kó tó wá fi gbogbo ẹ̀ hàn wá wípé bí Islam ṣe ríre pé bí Islam ṣe ríre tí wọ́n bá fi kí ànábì kò léèwọ̀ mo sọ fún yín lẹ́ẹ̀kan pé Ọlọ́run gan kí ànábì Muhammad pẹ̀lú okó ara rẹ̀ laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma antum harisun alaykum bil mu'minina rahufur rahim Ọlọ́run ọba ló pe ànábì ní rahufur rahim bil mu'minina rahufur rahim so tẹ́yìn báyìí nìkan bá fọkọ Ọlọ́run tó fi sínú kinní kan pé fati ìlímọ̀ ògbòlékà ẹ dàgbù kí laburú tó wà ń bẹ̀ pé kọ́ Ọlọ́run kó ṣe kẹ́gẹ́ fún ànábì Muhammad fati ìlímọ̀ ògbòlékà ànábì tó mú wa kó nínú oko àánú tó fi ojú ọ̀nà Ọlọ́run ọba mọ̀ wá ẹ wà lẹ ní ẹ wà wé láwà ní ẹ máa fi súnà rọ súnà tí ó tẹ̀lé Kùránì ẹ máa fi bú àwọn tó bá ń sọ̀rọ̀ látò lè fati mélòó lẹ lè pè sójú ọ̀nà Ọlọ́run ẹ lè pe ẹnìkan ṣoṣo sójú ọ̀nà Ọlọ́run àwọn ọmọ mùsùlùmí pọ̀ lọ jára gbogbo churches tẹ bá yín gbogbo ilé ìjọsìn nísìn kódà àwọn tó jẹ́ oníṣẹ̀ṣe nísìn ẹ gbọ́ tí wọ́n mọ ké Kùránì tí wọ́n mọ sàṣàlátù fún Ànábì nísìn inú ìjọ wọn ẹ̀rí nǹkan bá àwọn tí wọ́n ń ṣe ìsìláàmù tọkàntọkàn babalágbé ni àtàwọn rú yín bẹ́ẹ̀ lẹ́ẹ̀mọ́ wa bóyá ń gbowó ń bì kan láti máa fífẹ́ ìsìláàmù ò ṣe é fẹnu yẹ̀yẹ́ ẹ gbọ́dọ̀ máa tẹ̀lé tọ́lọ́run tẹ̀lá Muhammad etí wọ́n ọba lè ṣe ń bẹ̀ fílẹ̀ báwọn tó ń sọ̀látù lè fàtì tí wọ́n bá ń ṣe tí wọ́n bá mọ̀ pé ò lè ṣe sọ̀látù lè fàtì gbàgbé ẹ̀ fílẹ̀ fún wọn máa ṣe tiẹ̀ kọ́ wa máa bẹ lọ́nkọ́lọ́ ní ó jẹ́ tó gbà lọ́dọ̀ rẹ̀ babalágbé ni tẹ́ ẹ bá kọ́ntínú báyìí babalágbé ni tí ń bú àwọn tó ń sọ̀látù lè fàtì tẹ́ ń sọ̀rọ̀ burúkú sí wọn tẹ́ ẹ bá kọ́ntínú báyìí bóyá lẹ́bùjú rẹ̀ Ọlọ́run bá pàdé torí ẹ̀ tẹ̀lé Kùránì ẹ̀ tẹ̀lé àdìsí ànábì Muhammad nítọ́jẹ́ ń dákọ yín ni pé olórí ẹ̀sìn la pè yín tá a máa wò kọ́ sí Ọlọ́run látara yín àwọn kan lè máa ṣe nǹkan tí ọba ti doctrine ìjọ yín mu ẹ fi wọ́n lẹ̀ pẹ̀lú Ọlọ́run tí ó sì dájọ́ wọn Ọlọ́run sọ pé yìí ni lẹ́mú àwọn àlùjánnà àfẹ́yìn lẹ́fi wá sínú ná níbi tẹ́ ń bá ìsìláàmù yín lọ yìí nílẹ̀ Yorùbá yìí ẹ lè ba nǹkan kan jẹ́ nínú ìsìláàmù torí pé Ọlọ́run gan sọ pé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum ní ìsìláàmù dínà tí ìbá ti pọ́ lọ́nu ni mo ti parí iṣẹ́ rẹ̀ lórí gbogbo wa ni gbogbo orú yín ẹ̀ bá ti ba ìsìláàmù jẹ́ babalágbé ni ẹ wọ ọjọ́ orí bàbá òun níjọ́ tẹ́ ẹ ti ń bá gbèsè ayé yín bọ̀ kẹ́ ẹ mọ̀ wàá mọ̀ wípé ní ìjọ ìsìláàmù ó pín sóríṣiríṣi Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ law sha'a Allahu laja'ala an-nasa ummatan wahida ó wù èmi Ọlọ́run ní ó jẹ́ kí gbogbo àwa ọmọ èèyàn kí wọ́n jẹ́ ìjọ kan òǹkálukú ní àìdí àti ẹ̀ òǹkálukú lọ́nà tí ọmọ gbà sí ẹ preach ti yín ẹ má fẹnu bà àwọn kan jẹ́ nínú ìsìláàmù mọ́ pẹ̀lú bí ìsìláàmù ṣe ń degraded ìsìláàmù ń lọ sẹ́yìn pẹ̀lú ìṣesí yín
nígbà kan bàbá wa Sheikh Adam Abdullahi alórílẹ̀ Yorùbá pẹ̀lú àwọn bàbá kan nu rọ́bìtà wọ́n kóra wọn jọ wọ́n láwọn fẹ́ kó jẹ́ pé gbogbo mùsùlùmí ọba àjẹ́ Tìjàníyà ọba àjẹ́ Kọ̀dìríyà ọba àpẹẹrẹ ayélujára súnà láwọn tẹ ràbọ́ra yín lọ́rùn tẹ́ tẹ̀lé tọ́lọ́run tẹ́ tẹ̀lé tànàbọ̀ Muhammad wọ́n náà fẹ́ kí Islam ọmọ hàn káàkiri gbogbo bíkíbi nílẹ̀ Yorùbá wọ́n wá ṣètò bẹ́ẹ̀ wọ́n wá pe gbogbo ìjọ kọ̀ọ̀kan pé tọ̀ ẹlẹ́tò tẹ́ ẹ máa ṣe tí gbogbo èèyàn ó fi máa gba Islam gbogbo èèyàn wá ń gba Islam ọmọ eléégún gba Islam ọmọ olóró gba Islam ọmọ ọlọ́sàn yìí gba Islam gbogbo àwọn ọmọ olóró ọmọ eléégún lẹ ti lé padà ẹ ti lé wọn kó nú ẹ̀sìn Islam wọ́n ti padà sínú ẹ̀sìn baba ńlá wọn nígbà tẹ́ ẹ lọ́rọ̀ rí lẹ́nu kó lílé ìbáàdì yẹ kúlù lẹ́tì yẹ àṣànù sọ fáwọn ẹrú mi kí wọ́n máa sọ ọ̀rọ̀ tó dáa jáde lẹ́nu ọlọ́ni yá ayọ́ alladhina amanu taqulla wa qulu qawlan sadida ẹ̀yin tẹ́ gbàgbọ́ lódodo ẹ páyọ̀ Ọlọ́run ẹ máa sọ̀rọ̀ tó dáa jáde lẹ́nu gbogbo ọjọ́ tẹ́ ẹ bá ti ń jíjọ́ kan tẹ́ ẹ ń ba àwọn tó ń ṣe Islam jẹ́ tẹ́ ẹ ń ba àwọn tí ń pe ó kọ Ọlọ́run láti fi yan Ànábì Muhammad jẹ́ ẹ sí inú Islam kèfèrí ni astaghfirullah tí mo pè yín kèfèrí èmi náà fẹ́ jọ́ yín nù bàbá lágbé ni wọ́n ṣe kàtìkàtì yẹn wọ́n máa kẹsàn láti lè bá ti jan ẹgbọ́ kàtìkàtì lẹ́nu àgbàlagbà ẹ tọrọ àtúbọ̀tán náà ẹ tọrọ àtúbọ̀tán sẹ́ẹ̀lẹ̀ fi yan mọ̀nà ni àìmọye ẹni tẹ́ ti sọ bẹ́ẹ̀ fún tẹ́ rò pé yóò wá jọyìn ìjọ yín kò jọyìn ìjọ yín torí pé kádàrà rẹ̀ ọba ti yín ṣe inú ẹ̀sìn mi láti lọ bá wọn èmi mú ògógóró kì í igbó ni mi mú kì í níbi tẹ́ ti fẹnu bá àwọn tẹ́ fi bá àwọn ìjọ kan jẹ́ ẹ ṣe máa ṣe ti yín kẹ́ ẹ tọrọ àtú èyí tẹ́yìn gan ṣe ṣé ẹ lè fọ bàbá lágbé ni mò ń sọ fún yín àti gbogbo àwọn ọmọ yín àtijọ́ yín ǹjẹ́ ẹ lè fọwọ́ sọ̀yà àwọn àjọ Ọlọ́run pé ní tẹ́ǹsì Ọlọ́run ti gbà bẹ́ẹ̀ fọwọ́ sọ̀yà bẹ́ẹ̀ àwọn ò ní gbà ó dijọ́ gbé ní alikiyama kọ́tọ́n kó tó ṣe ìdájọ́ fàríkù fi jannat fàríkù fi sahir yóò ní káwọn kan máa lọ àjẹ́nà àwọn kan máa lọ ọ́nú ná Ọlọ́run ni ó ṣe pin àjọ náà Ọlọ́run lọ́mọṣẹ́ tó ń kálukú ṣe níjọ́ tó yẹ pé al-yawma nakhtimu ala afwahihim wa tukallimuna aydihim wa tashhadu arjuluhum bima kanu ya'maluna kéèyàn wá dàgbà tó bá ń kí Islam ọmọ tó wá yé yín kẹ́ ẹ mọ́ ti ìmọ̀bílẹ̀ ayé ṣe rí ńgbẹ́ ẹ bá ba àwọn mùsùlùmí jẹ́ tán àwọn tí ẹ wá ṣe mùsùlùmí kí lẹ fẹ́ kó kù fún wọn ní tí mo mọ̀ nílùú Ìbàdàn nílùú bàbá mi nílùú ìyá mi ó ní pé láyé ìjọ́un àwọn bàbá wa lámúnigun àwọn bàbá wa ní bàbá wa lánàṣẹ̀ gbogbo àwọn bàbá bẹ́ẹ̀ lu Ìbàdàn jọ́ kínní àná wọ́n máa gbé ẹlẹ́bọ wọnú ìsìláàmù ni ẹ̀yin ọ̀rẹ́ ẹlẹ́bọ kankan gbé wọnú ìsìláàmù ẹ̀rọ olóró kankan gbé wọnú ìsìláàmù ẹ̀rọ ńsàgbó kankan gbé wọnú ìsìláàmù ẹ̀rí nǹkan báwọn níṣẹ́ tẹ́ fi ṣe bẹ́ẹ̀ àwọn mùsùlùmí tí ń kírun tí ń gbààwẹ̀ tọ́jú pé ọ̀nà ibi tí wọ́n kàn gbà nínú kí wọ́n yan Ànábì Muhammad ń bí inú sáànàbì ń bí bàbá lágbé nínú ni. Allahumma salli ala sayyidina Muhammad alifati ilima ogoli fati ìtẹ̀wé ntẹ́ni ẹ sọ́sẹ́ Ànábì Muhammad sílẹ̀kùn tó ti tì ní ànábì ilé sí i tẹ̀yìn ọ̀bá mọ̀ ànábì ti sí i ó tiẹ̀ ti sí i ni ilẹ̀kùn tó tì ní pé àìmọye nǹkan tí ò yé wa nínú Islam ànábì ló lọ́wọ́ ṣàlàyé rẹ̀ tẹ́ ẹ̀ bá kí ṣèyàn wà sọ pàgbàlagbà òṣè làákàyè ni gbogbo wáàsí tẹ́ ẹ máa ṣe gbogbo wáàsí tí ó jẹ́ pé ẹ̀yin gan kọ̀yìn sọ́lọ́run ọ̀rọ̀ tí mò ń bá bàbá lágbé ní sọ àtàwọn tó súnmọ́ wọn yìí àtẹ̀yìn bẹ́ẹ̀ tẹ́ ń ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí mò ń bá yín sọ yìí ó yẹ kẹ́ ẹ ronú jinlẹ̀ kẹ́ ẹ jẹ́ kọ́pọlọ yín ó pé ní tí ń pè ní Islam gan kẹ́ ẹ máa ṣàkíyèsí ara yín pẹ̀lú ọ̀rọ̀ Qur'an àti hadith Ànábì Muhammad sallallahu alayhi wa sallam sẹ́yìn lọ́lọ́run tí ó fún àwọn tó bá ṣe tọ̀ríkà ní ẹ̀yìn lọ́lọ́run tẹ́ fi wọ́n sàlùjẹ́ náà bẹ́yìn lọ́lọ́run tẹ́ fi wọ́n síná ntẹ́ ẹ̀ bá gbà lọ́rùn ẹ fi wọ́n lẹ̀ ká máa ṣe tiwọn ẹ̀yin náà máa ṣe tí ẹ pè yàn sójú ọ̀nà Ọlọ́run lọ́nà tí káà náà pè yàn sójú ọ̀nà Ọlọ́run lọ́nà tí wọn kó kálukó ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ Islam ọgbà ó tiẹ̀ yẹ kẹ́ ẹ máa bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń dàgbà sí bàbá lágbé ni àti bàbá bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin bàbá bẹ́ẹ̀ n tó kù fún yín ní bẹ̀rù Ọlọ́run èmi gan tí wọn tó yín lọ́jọ́ orí níwọ̀n bí Islam ṣe yé mi tó tí mo ṣe tọ̀ríkà Sheikh Ahmad Tijani kódà mo ti ń ronú àtúbọ̀tán báyìí pé kí láà bá wájú Ọlọ́run kí láà bá wájú Ọlọ́run gan ẹ ronú kí lẹ́ẹ̀ bá wájú Ọlọ́run ẹ ronú rẹ̀ rárá báwọn tọ̀ríkà bá jẹ báwọn tó ń sọ̀rọ̀ láti fàtì bá jẹ yín lówó ẹ lọ ẹ̀dẹ́ lọ gbówó yín lọ́wọ́ wọn kẹ́ ẹ má ba Islam jẹ́ mélòó lẹ lè pè sójú ọ̀nà Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ kan ni tó yẹ kẹ́ ẹ ṣe wá sí ń pa rẹ̀ tí ó ṣàǹfààní kọ̀ wá sí nǹkan kankan àfi kẹ́ ẹ má ba àwọn oníṣúfì jẹ́ kẹ́ ẹ má ba àwọn kinní kan jẹ́ áàdì súnà tẹ̀ ń polówó ó ń lọ́nà nonsense upon nonsense
ẹ̀rí nǹkan báwọn wọn babalágbé ní odidi àgbàlagbà tó yẹ kẹ́ ẹ mọ ronú àti bọ̀ tán wàláì bó ṣe yẹ kó rí nìyẹn náà àwa ń bá wọn tó dàgbà nílẹ̀ Yorùbá yìí nílẹ̀ Haúsá ní gbogbo kọ́ńtírì mi à ń bá wọn ṣe ìbẹ̀rù Ọlọ́run tá à ń rí lára wọn ni pé àwọn bàbá yìí ọ̀fọ̀ Ọlọ́run lẹ̀ ń jọ kan àwọn mímí ọmọ wa wò nù lákàyè mi pé kí ló dé táwọn bàbá yìí ṣe ń kírun náà kí ló dé tí wọn ò ṣe fọlọ́run lẹ̀ ń gbà kankan náà ètò wọn jẹ́ kí mọ́nì mi ó lékún sí i tí mò ń sì rí lára wọn pé àwọn ẹni Ọlọ́run ni wọ́n gbogbo àwọn tó dàgbà láyé nìsín ìdá kan máa ṣe sígì fáárù kí wọ́n máa tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ tí wọ́n ti ṣẹ̀ kọjá kí wọ́n máa dúpẹ́ fọlọ́run tọ́lọ́run mú wọn débi tí wọ́n dé kí wọ́n wá wẹ̀yìn wò ọmọ tọ́lọ́run fún wọn property tọ́lọ́run fún wọn ìgbésí ayé tán ti ń lò bọ̀ tọ́lọ́run fi tọ́ wọn sọ́nà tán fi gba Islam tí wọ́n fi bá débi tí wọ́n déhùn gbogbo àwọn àgbàlagbà tí mi mọ̀ tí wọ́n jẹ́ wòlé Ọlọ́run ní tí wọ́n jókòó tì ní báwọn ṣe bójú rẹ Ọlọ́run bá pàdé wọn balẹ̀ jẹ́ la yaskaru qawmun min qawmin asa an yakunu khayran minhu Quran ló sọ bẹ́ẹ̀ babalágbé ni ẹ lọ yẹ̀ wò ẹ tọrọ àtúbọ̀tán tó dáa ẹ tún Islam ṣe ọ̀rọ̀ ẹnu yín bà Islam jẹ́ àwọn sọ fún yín ẹ lọ wáyà Quran yẹn la yaskaru qawmun min qawmin asa an yakunu khayran minhu àdìsí ànábì Muhammad tánàbì kéní nígbà tí wọ́n fi wà láràfà èyí tí ànábì ṣe láàsì nínú àwọn àdìsí ẹ̀ ànábì ń sọ wípé inna ilahukum wahid Ọlọ́run ọba yín ẹyọ kan ni bàbá tó bí yín ẹyọ kan ni náà lànábì Ádámà ẹ̀rí nǹkan báwọn ó ní kò sí fún lárúbáwá kó sọ pé òun ló ń dáa ju ẹni tí èsì lárúbáwá lọ àbí kí àwọn tí wọ́n jẹ́ ẹni tí èsì lárúbáwá kan làwọn dáa ju ẹni tó jẹ́ lárúbáwá lọ ẹ̀rí nǹkan báwọn ọwọ́ ni akramakum indallahi atqakum ẹni tó lápẹ́lẹ́ nínú ilẹ̀ tí ń páyọ̀ Ọlọ́run ìpáyọ̀ Ọlọ́run dà ìpáyọ̀ Ọlọ́run dà nínú Kùránì ẹ lọ́wọ́ ẹ máa wá sọ̀rọ̀ ọ̀fẹ́ nú ẹ máa sọ̀rọ̀ ọ̀fẹ́ nú láti dojú Islam bolẹ̀ tí ìbá ti pọ́lọ́run ti parí iṣẹ́ lórí Islam ni irú ẹ̀yin bàbá yìí gan-an ẹ fẹ́ kí nǹkan kan kù nínú Islam mọ́ ojú ọ̀nà tí yẹn mú ẹ̀rí wá ẹ wo kọ́ńtì bí ṣe ń rí nìṣẹ́ ẹ wo ohun tí ń ṣẹlẹ̀ ní kọ́ńtì ẹ wo gbogbo oríṣiríṣi nǹkan tí ń ṣẹlẹ̀ wá sí yàn wá gbé jáde wípé insecurity ti ń bẹ ní kọ́ńtì yìí o ọ̀nà wo lágbà yanjú insecurity bàbá àgbàlagbà ọ̀nà wo lágbà yanjú insecurity kẹ̀tẹ̀ ṣe wá sí fáwọn aláṣẹ wa kílù ọrọ̀rùn ìṣesí tẹ̀ ń ṣe kì í ṣe ìṣesí ànábì Muhammad èrò ọ̀tọ̀ àgbẹ̀ olóúnjẹ àgbẹ̀ ẹlẹ́ran wọn gbá tira wọn wàhálà ń ṣẹlẹ̀ látara bẹ́ẹ̀ wọ́n ń gbógun tira wọn ní gbogbo ń tẹ́rí tí ń ṣẹlẹ̀ yìí wá sí wo lẹ ṣe rí inú ìgbésí ayé yín tẹ́ jágbàlagbà yìí láti fi yanjú rẹ̀ wá sí wo lẹ ṣe rí tẹ́ fi lè àfi kórìíra ọ̀rọ̀ bàjẹ́ nípa àwọn kan ní Islam babalágbé ni ẹ lè stop ẹ àwọn èèyàn ti ń sọ fún yín ti pẹ́ ẹ gbà ṣé wọ́n ní ẹnìkan wá sọ fún mi pé wọ́n ní babalágbé ni wọ́n ní ẹ máa ń ṣàṣìyàn ẹ gbọ́ ṣé lóòótọ́ ni ṣé lóòótọ́ lè máa ṣàṣìyàn àṣàṣì ò lè rẹ nìkankan torí wà tẹ̀ ń wù ìwà tó takò Ọlọ́run ni gbogbo ẹni tẹ́ ẹ bá ṣàṣì tó bá sòótọ́ ọ̀rọ̀ fún yín man adali waliya fakọ́dé àṣàtúwò bil harbi tẹ́ ẹ bá gbógun tàwọn ẹni Ọlọ́run ó gbógun tì yín. ìní tá à ń sọ fún yín ìṣesí yín nìsín ìṣesí kẹ́ ronú pìwàdà ni ìṣesí kẹ́ ronú àtúbọ̀tán ibi tẹ́ ẹ bá dé ẹ láwọn ọmọlẹ̀tẹ̀ tí wọ́n ti soríire láyé tí wọ́n ti jẹ́ èèyàn babalágbé ni ẹ wàá ronú àtúbọ̀tán mọ́ àwọn sọ̀látìlì fàtì ilẹ̀ wà ń bú àwọn onísọ̀látìlì fà àwọn tó ṣe láìláìláìláì lẹ́ẹ̀mọ́ bú ẹ mójútó dára yín náà sọ́dọ̀ èyí tẹ́yìn ń ṣe é bọ̀ tẹ́ ń pera yín láàlì súnà tẹ́ ẹ ra súnà bọ́ra yín lọ́rùn ṣe Ọlọ́run ti kọ́ fún yín pò ń ti gbà níṣẹ́ gbogbo ń tọ́lọ̀ ní ẹ mọ̀ṣẹ́ náà lẹ́ ń ṣe yìí náà sọ̀látìlì fàtì wọ́n máa pé wọ́n máa fún máa dùn sí jamun ẹwọ̀rọ̀ sọ̀rọ̀ gidi mu lẹ́nu àgbàlagbà gbogbo àgbàlagbà tí wọ́n wà èmi gan tí mo tó tọ́jú orí mi ò tí ì pọ̀ yìí mò ń ronú bó o ní í ṣe bọ́ lọ́wọ́ bá pàdé ká tó a sọ pé ẹ̀yin tẹ́ ti dàgbà tọ́lọ́mbà bá ká mùnáfìkì ọ̀rọ̀ bú tẹ̀ ń wí jáde tọ́ka mọ́ yín lẹ́nu ẹ lè má rojú rẹ Ọlọ́run wàláì tẹ́ ẹ̀ bá rẹ́ni sọ fún yín àwọn sọ fún yín a sì sọ fún yín náà nu ẹ yí padà pò ń bẹ́ẹ̀ kọ́lọ́n lè bá gbàgbọ́ yín subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.